yìí ọlọ́run á gbé gbọ̀dọ̀ yín lọ. Àwọn ọmọdọ́mọ yìí ó máa bá ta òde bá lọ. Orílẹ̀-èdè lábẹ́ ọmọ Yorùbá kéde Yorùbá. Àwọn ẹgbẹ́ àwọn ní ṣíṣe máa ń lò. Báwa ya ni wọ́n dáwọn òfin wá sílẹ̀. Àbí wọ́n lọ́wọ́ kọ́dà tó kọ́ wá sílẹ̀. Olóògbé wá ṣíbi tí ṣe wí Nàìjíríà. Olùgbé ọjà òun sáyẹn wí sáyẹn fún wa. Yorùbá mọ́kàn balẹ̀ adé létí ilé tán. Mo sọ pé bá díẹ̀ lóko wá máa bomi níra. Àyàbíọ́lá onídìrí ló mú dà wá lójú. Yorùbá mọ́kàn balẹ̀ adé létí ilé tán. Mo bá díẹ̀ lóko wá máa bomi níra. Àyàbíọ́lá onídìrí ló mú dà wá lójú. Ọmọ Yorùbá mọ́kàn balẹ̀ ìdẹ̀kùn ti gbé tán. Ọmọ Yorùbá mọ́kàn balẹ̀ ìrọ̀rùn ti gbé tán. Mo sọ pé bá díẹ̀ lóko tá máa jọ ìyẹn máa ń dá. Kí Princess Modúpẹ́lá ló ní kéde fáráyé. Aṣíwájú eré fámọ Yorùbá ló ní àwọn kan balẹ̀. Àwọn yàtọ̀ tún jẹkújẹ owó tí wọ́n náà ń ná o. Láìpẹ́ ò láyé jìnnà Adélé máa tó dé. Lórí rédíò Ìkìlẹ̀ FM láti ti kéde fáráyé. Láìpẹ́ ò láyé jìnnà a máa kéko yányán. Ọ̀yọ́ Stéètì ò lápapọ̀ Yorùbá lọ bá fi fún. Kwara pẹ̀lú Oǹdó àwa lọ bá tún fi fún. Kogi ó pẹ̀lú Èkìtì tàwa Yorùbá ní ṣe o. Ọ̀ṣun ó pẹ̀lú Ògùn ọmọ Yorùbá lóde wa o. Èmi wá rọ̀ yín ọmọ Yorùbá ẹ fowó sáfún wọ̀nyí o. Òmìnira àkáǹtì 2022. Mo ló ń bẹ lọ́wọ́ Ìjìnlẹ̀ Media ẹ bèrè ẹ̀. Ẹ kú iṣẹ́ ìrìn àpapọ̀ lọ́wọ́ máa ń ṣe. Káwá máa kí òkú pọ̀jù kú iṣẹ́ ló ń mórí yá. Ìjìnlẹ̀ Media ẹ kú iṣẹ́ tó ẹ ò ṣe kóríyá. Lákàyọ̀ pàṣọrọ̀ àjí ẹ̀yìn náà gbẹ̀yìn. Ló fọ́kọ̀ mẹ́wàá bàbá àwọn ọmọ olóko. Ẹgbẹ́ àtolórí àdùkẹ́ ẹ̀yìn náà ṣeun ṣeun. Màmá wa kú sí àtúbà kí mi sí bẹ́ẹ̀kì. Àtàwọn tó tún pọ̀ lẹ́yìn ká ó lè dàpọ̀ wọn. Kọ́ba òkè bá ní ṣẹ̀sán kojú bí ẹ ti ṣe lọ. Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation. Ẹ̀yin tèmi Ìjìnlẹ̀ FM ẹ ti máa gbọ́ o. Lẹ́tà sí Yorùbá nation ẹ lọ dáńlódù ẹ o. Sórí fóònù Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation. Ṣé ti gbọ́? Ọmọ Yorùbá ti gbọ́. Lóko ẹrú láti ti kọ́ ṣèpàdé láti kọ́. Ohun tó ṣẹlẹ̀ ló fi dàbẹ̀ ní wípé a fọ́. Àwọn ní sí báyìí Adé ti kọ́ mọ́ wọn lọ́wọ́. Máa bọ̀, Adélé máa bọ̀. Máa bọ̀, ìjọba ọmọ Yorùbá máa bọ̀. Máa bọ̀, Adélé máa bọ̀. Máa bọ̀, ìjọba orílẹ̀-èdè Yorùbá máa bọ̀. Ní 2022, a ṣe 5 million petition. Pẹ̀lú ọmọ Yorùbá lè kúrò nínú amalgamation. Self-determination, ètò wa ní láti di nation. Ní November 2022, la ṣe ìfilọ́lẹ̀ ìyẹn gangan la mọ̀ sí declaration. Gbogbo àgbáyé bá pè wá ní Yorùbá nation. Lórúkọ wa bá dẹ̀wọ̀ League of Nations, United Nations Science, EU not Science, African Union Science, even ECOWAS Science. Ọmọ Yorùbá máa bọ̀. Adélé máa bọ̀. Ìjọba orílẹ̀-èdè Yorùbá máa bọ̀. Ó máa ti padà gbọ́ tí a ṣe declaration. Ó wá kó ká gbéjọba délé wọlé fún wa ní provision. Ní provision àdúpẹ́ reclamation. Àdúpẹ́ occupation. Àdúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n dá sí $1 million contribution. Ẹ̀yin ọ̀dọ́ Yorùbá ṣe mọ̀ pẹ̀lú lọ́wọ́ ológo. Àdìjẹ nínú ògo. Inú àṣẹwó nínú ògo. Ẹ má jẹ́ káwọn àgbàyà àdánù sọ wá di ológo. Ká máa ṣayé. Ayé ológo, ayé ọlọ́lá, ayé ọmọ aládé.